Ìbàrà tí ń dádé kẹ́gbà tó dé Olúbàrà náà ṣe kábíyèsí fún tó gbaṣu tó gbẹja kódà Ìbàrà ló kọ́ wọn pé báwo lẹ ṣe fẹ́ tọ́nà o bẹ́ẹ̀ ni lẹ́yìn yẹn aláǹgẹ̀rẹ́ tí tá à ń pè lómídálé nìyí Ìbàrà ti wà ńbẹ̀ náà kẹ́gbà tó dé ní gbogbo Abẹ́òkúta yìí ìlú tó dìfẹ́lọ́pù ṣáájú Ìbàrà kan tọ́ka sí wọn ó ti tán alẹ́ sọ di fún yín. Aláǹgẹ̀rẹ́ lẹ́tọ̀ ètò Aláǹgẹ̀rẹ́ o. Aláǹgẹ̀rẹ́ lẹ́tọ̀ ètò Aláǹgẹ̀rẹ́ o. ẹ jọ̀ọ́ bá mi dárúkọ yín fáwọn èèyàn sà. Orúkọ tèmi ni Alhaji Olóyè Mutiu Ayinde àjẹpẹ́ ayé tí mo jẹ́ olórí ajé ìlú Ìbàrà. lórí ajé ìlú Ìbàrà ẹ nígbà tẹ́ wo fọ́nrán yẹn fún ẹ̀yin tẹ́ tí wo fídíò yẹn tẹ́lẹ̀ ẹ wo díẹ̀ lára ẹ̀. Ibi ọgàn ni Òkèléwó wọn nígbà tí Ìléwó àti Ìbàrà kọjọ dé bí tẹ̀pọ́tàbúrò ni wọn nígbà tí wọ́n jọ dé sí ọ̀dọ̀ àwọn Ẹ̀gbá ń bí àwọn Ẹ̀gbá fún wọn láyè wọn ní kán máa lọ tẹ̀dù sí iwájú lọ́hùn ibi tó lọ tẹ̀dù sí nígbà yẹn ni Ìléwó orílé àti Ìbàrà orílé ni wọ́n tẹ̀dù sí nígbà yẹn ṣùgbọ́n ogun pọ̀ nígbà tó ogun pọ̀ tó ogun jẹ́ Ẹ̀gbá pé àwọn tó wà ní agbègbè wọn láti bá wọn dá sí ogun yẹn. kí lẹ lè rí sí àárín yẹn náà kó tó di pa bẹ̀rẹ̀ àwọn nǹkan míì. ẹ ṣe ọmọ yẹn náà ó gbìyànjú gẹ́gẹ́ bí nǹkan tó rí ṣùgbọ́n bó ṣe rí èyí tí ò rí bẹ́ẹ̀ ló pọ̀ jù ní pàtàkì lórí ọ̀rọ̀ ìlú Ìbàrà tí ó sọ Ìbàrà ti dé sí agbègbè tá à ń pè ní Ogun Central lẹ́nìí ní gbogbo agbègbè tá à ń pè l'Ẹ́gbà as far back as 1634. 1634. Yes. Okay. Nígbà tí wọ́n máa kúrò nífẹ̀ẹ́ àwọn Ifá kan táwọn bàbá ti dá nígbà tó máa dálùú kọ̀ọ̀kan Ifá yẹn ló ti pàṣẹ fún Ọlọ́run pé bẹ́ẹ̀ ṣe ń lọ yìí o ibi tẹ́ ẹ bá ti dáfá tó dù Ọ̀bàrà bá yọ ibẹ̀ ní kẹ́ ẹ tẹ̀ sí. ibi tán bá ti dá. Ifá tí ó dù Ọ̀bàrà tí ó bá yọ ibẹ̀ ní kán dúró sí. Wọ́n kúrò nífẹ̀ẹ́ wọ́n dọ̀yọ̀ lé wọ́n dé Gbẹ̀tì wọ́n dé Mọ̀ṣúṣẹ́ yẹn wà níbi odò kan tá a bá ń lọ Sáyétòrò nísìnyí bí odò Wọ́fì ibẹ̀ ni Mọ̀ṣúṣẹ́ yẹn wà Ifá yẹn ò yọ ńbẹ̀ náà wọ́n wá gbabẹ̀ wọ ibi tá à ń pè lórílẹ̀ Ìbàrà lẹ́nìí àwọn ìlú tó kàn ó pọ̀ o mo gé pépèpé ká má gbára wa lásìkò ní o inú ẹ̀ ní Jàbàtà wà à ń sọ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tì ìgbà tó ń dé Wọ̀fì yẹn níṣẹ́ ni wọ́n rò pé odò yẹn máa tó wọn wọ́n ṣe kó odò yẹn ibẹ̀ máa jẹ́ bùdó ṣùgbọ́n fáyẹ̀ ò fọrí ńbẹ̀ náà ibẹ̀ náà wá gbọ̀nà ẹ̀yìn náà wà bí tá à ń pè lórílẹ̀ Ìbàrà ní ìsìn tí wọ́n pọn odò kan tá à ń pè ní Ìlarun ibẹ̀ náà ti wá dáfá tó dù Ọ̀bàrà ti yọ odù Ọ̀bàrà yẹn náà fi sọ Bàrà nínú odù Fá tó ẹ̀rí pé tó bá ń kodù Fá tó tẹ̀ wọ́n yẹn wá ní Ọ̀bàrà ọba Àbàrà Ọ̀bàrà ìlú Ìbàrà rẹ̀ ni pé bó ṣe bá a ṣe wà yìí àwọn ọmọ Ìbàrà kò yẹ ká máa jẹ gùsí Ìbàrà kò sọba tó máa dórí oyè yẹn tó máa jẹ bàbá tó tiẹ̀ wà ńbẹ̀ yìí ò ní jẹun tàdépò kẹfẹ́ gùsí kẹgùsí ṣe oúnjẹ fún ìyẹn níbẹ̀ that was 1634. 1634. Okay. tí wọ́n ti ń ṣe wọ́n dẹ̀ gbé adé wá wọ́n gbádé dání ní kìí bóyá ẹnìkan ló fún wọn ládé níbí wọ́n ti ń dádé kẹ́gbà tó dé bẹ́ẹ̀ ni wọ́n ti ń dádé kí Ẹ̀gbà tó dé. àwọn wo ló ti dádé kẹ́gbà? àwọn Ìbàrà ti ń dádé kẹ́gbà tó dé 1830 l'Ẹ̀gbà dé bí Ìbàrà ṣáájú Ẹ̀gbà dé bí nítorí pé ńgbà tí Ṣódẹkẹ́ kó Ìbàrà dé ẹsẹ̀ Olúmọ tó dókè báyìí ibi tó gbé rí tí èéfín rú báyìí ńgbà tí òtítọ́ tí mọ ohun tó ń jẹ́ ná ibẹ̀ ni Ṣódẹkẹ́ tọpasẹ̀ ẹ̀wà dórílẹ̀ Ìbàrà ọba Láfà àkọ́kọ́ ló wà lórí oyè gbà yẹn òun náà fi máa ń kì í pé Láfà aláyà àgbẹ̀gbà aborí kólúgbójọ ẹni òṣòfò rí kó lọ rèé rẹ̀gbà kó rí bólúgbó tí ń kóni lẹ́rú kóni lọ́mọ àjọba mátàlú owó pákí ló fi ń bá yaba òtítí àmìlúwò bí òjò ọba tó jẹ kí Ṣódẹkẹ́ tó dójú Olúmọ náà fi ń kí Láfà bẹ́ẹ̀ ni it's an historical fact. Wow. ẹni tó bá rí pé kò rí bẹ́ẹ̀ kàn challenge. Now gbogbo àwọn nǹkan tí ó dẹ̀ yẹ tí Ìbàrà ṣe fẹ́ gbà nígbà tán dé jíjẹ mímu yìí kò tí ì sí orílẹ̀ Ìbàrà náà wá tó gbaṣu tó gbẹja tó gba yamati
lẹ́yìn yẹn nígbà tí ogun Ìjẹ̀bú tó fèsì Ẹ̀gbá tí ó rẹ̀ kẹ́pẹ́ ìdání ó wá sórí ilé Ìbàrà nígbà yẹn wọ́n kìfá mọ́lẹ̀ wọ́n dáfá Ifá Òtúráfù nífá tó yọ wọ́n bá rúbọ wọ́n gbẹ́bọ lọ síbi táwọn Ìjẹ̀bú pàgọ́ sí níbi tá a bá kọjá òbádà òkò díẹ̀ odò yẹn odò ibi tó bá sọjọ́ ní fáàmù sí yẹn ibẹ̀ ni ìjọ́ kejì ìgbóná bò Ìjẹ̀bú géńdé èèyàn bẹ̀rẹ̀ sí kú bẹ́gbà ṣe ṣẹ́gun wọn nìyẹn ó di méjì nígbà tẹ́gbà dé bí tí wọn táwọn ìyàwó wọn ò rọmọ bí orílẹ̀ Ìbàrà odidi aláboyún kan ni Olúbàrà fi ṣètùtù lọ́sàn ọgbọ́n tó gbé ẹbọ wá sí ìgboro Abẹ́òkúta ìgbà yẹn lọ́lẹ̀ ọmọ bẹ̀rẹ̀ sí sọ nínú àwọn ìyàwó Ẹ̀gbá Ìbàrà náà bẹ́ẹ̀ ni ẹ tó bá ní kò rí bẹ́ẹ̀ kó challenge ẹ̀ sẹ́yìn kọ́ lọ máa súré jagun àwa náà ni ogun tó wá dé tí wọ́n fi sọ wá lọ́ máa súré jagun òun lógun Dàòmì nígbà táwọn Dàòmì tún dé Ìbàrà ló máa sáré wá báwọn Ẹ̀gbá pé wọ́n ti ń bọ̀ o torí rúùtù yẹn ni wọ́n ń bá wọlé láti Jọ̀gà Ìjàkọ Ìṣàgà Orílẹ̀ Ìléwó Ìjàlẹ̀ bẹ̀rẹ̀ ń gbà wọlé Ẹ̀gbá ló fi ọmọ asúré jagun kúnnú oríkì Ìbàrà lórí ogun Dàòmì bẹ́ẹ̀ ni Ẹ̀gbá ló fi asúré jagun kúnnú oríkì Ìbàrà nítorí pé níbi à ń pè bìkan lókè àtà lọ́nà orílẹ̀ Ìbàrà yẹn ibẹ̀ lèmi kọ́lé sí odò kan wà níbẹ̀ tó ń pè ní odò Alátamọ́rọ̀ odò Alátamọ́rọ̀ bẹ́ẹ̀ ni odò yẹn làwọn bàbá wa máa poison fáwọn Dàòmì kan tó dọ́dọ̀ ọmọ ogun Ẹ̀gbá ó ti rẹ̀ wọ́n ó máa gé wọn ni ìyẹn ni Dàòmì fi wá padà lọ tó padà wá ní 1862 61-62 second coming of Dàòmìans tó yẹ pé wọ́n fọ́ Jàkọ wọ́n fọ́ Ṣàgà làwọn Ìbàrà ni wọ́n fi ní kí ogun yìí ò gbọ́dọ̀ ka yín mọ́ bí Ìbàrà bá dìde wọ́n bá wá sísàlẹ̀ Tòkò lókè Àlèjì kí ló wá fà gbà mí lójò kí n gbà ẹlẹ́rùn nítorí pé ńgbà tí Tòkò àti Ìjẹ̀mọ̀ tí wọ́n ń bọ̀ orílẹ̀ Ìbàrà náà dé sí ìgbà tí Tòkò àti bẹ́ẹ̀ ni ibẹ̀ náà dé sí odò tó ń mú bẹ̀ odò Ìjẹ̀mọ̀ odò Àkùrọ̀ ó sì wà ní Ìdíyàdí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. ẹ̀dùn ṣé mo tẹ̀ ń sọ ń pa Ìbàrà yìí mi ò gbọ́ eléyìí rí o. àìrìnjìnà làìra bukí ọ̀kẹ́rẹ́. ṣẹ́ríkà tó ti tẹ̀síwájú náà mo fẹ́ lo àǹfààní yìí kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ ọmọ Ìbàrà kan microphone tó wà lọ́rùn yìí ìkan nínú ọmọ Ìbàrà láti ìlú òyìnbó ló fi ránṣẹ́ sí mi ó ní ìtàn lò tóbi ẹjọ́ bá mi fàdúrà ránṣẹ́ sí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn olóyè mi ò fẹ́ dárúkọ ẹ̀ ṣùgbọ́n máa ń wètò yìí ọmọ Ìbàrà ni. mo ṣàdúrà fún Odídẹrẹ́ òní kú sóko wa jẹ kò ní lọ òde àlọ́ọ̀dẹ kò dẹ̀ ní ráàrin sọnù wàrà fáná ọmọ Kánò àlẹ́ ẹ bá ń foríkì Ìbàrà fẹ́rẹ́fẹ́ fún lókè ọmọ Ìbàrà ọmọ asúré jagun ọmọ arídèsélá ọmọ arákàṣà sebẹ̀ ọmọ bógun lèmi máa gbà léwó. ẹ ṣé bàbá gbàmí lójò kí n gba ẹlẹ́rùn làwọn Ìbàrà fi lọ sá sí òkè Àlèjì táwọn tó kò gbà wọ̀ èyí tí mò ń sọ ìyàwó èèyàn kì í get history yẹn correct nínú ogun yẹn 1862 yẹn ni ọba Adúbíwájì Lálọ́tọ́ Adúbíwájì tó jẹ gbẹ̀yìn lórílẹ̀ Ìbàrà nínú ogun yẹn ló lọ àwọn onísùmọ̀mí Ìjàyè táìmù yẹn náà lógun kún míṣẹ́ wà lọ́nà àwọn náà àtàkẹ́ níbi abúlé kan tá à ń pè ní Ìbàrà Ọlọ́sùn létí Ògùn Ọ̀ṣun àwọn náà àtàkẹ́ ń bẹ̀ àwọn Ẹ̀gbá dẹ̀ ṣe àwọn onísùmọ̀mí Ìjàyè ló àtàkẹ́ Ẹ̀gbá yẹn o àwọn Ẹ̀gbá wádìí Ìbàrà lẹ ṣe bẹ́ẹ̀ sí àwọn Ìbàrà tó ń ṣe báyìí tó ń ṣe báyìí tó ń ṣe báyìí fún wa wọ́n bá kógun wọ́n fi yá àwọn Ìjàyè gbogbo nǹkan tó kó lẹ́yìn ọba yẹn pápátá làwọn Ẹ̀gbá gbà padà tó kó fáwọn Ìbàrà àgbààgbà Ẹ̀gbá tó bá ń gbọ́ yìí tí mo ń sọ ìkó challenge mi ṣọ́rọ̀ mi yẹn yìí ìyẹn ní ọ̀kan tibẹ̀ yẹn ibẹ̀ ni wọ́n wà tí gbogbo wọn sá kiri àtìléwó ni o àti Ìbàrà ni o àti Ṣàgá ni o àti Jàkọ ni o
ńgbà tógun yẹn wá tán tógun dà omi tán wọ́n bá ní pé a kì í ṣọ̀rẹ́ èrò ká má rí ó yá làwọn Ẹ̀gbá bá ní ẹ má lọ àti dìkan náà wọ́n bá ní kán lọ dúró sí refugee camp which is ibi táwọn Ìjàyè wà ní ìsìn làwọn bàbá bá ní àwọn Ìjàyè tán ṣe báyìí fún ọba wa àwọn ò ní dúró tì wọ́n tó bá kọ̀ràn bẹ́ẹ̀ àwọn ibi tá à ń pè lómídálé nìyí Ìbàrà ti wà bẹ́ẹ̀ náà kẹ́gbà tó dé bẹ́ẹ̀ ni ogun ẹyẹ Fúlàní jihadist 1820 nìkan nínú àwọn brave hunter Ìbàrà tó ń pè ní gọ́ngọ́hùn nìyẹn ti wà ń bí àwọn méjì náà forílẹ̀ Ìbàrà lẹ̀ lẹ́yìn ogun ẹyẹ yẹn 1820 yẹn gọ́ngọ́hùn yẹn àtògùntádé àròbí ológbò ẹ̀gàn ògùntádé àròbí ológbò ẹ̀gàn yẹn ló wá dúró síbi tá à ń pè lábúlé àrò lẹ́nìí wọ́n ṣọ́ọ̀tì orúkọ yẹn ni ògùntádé àròbí ológbò ẹ̀gàn làpèjá ẹ̀ àwọn ní tó bá kọ̀ràn káwọn lọ bá àwọn Ìjàyè níbẹ̀ ní refugee camp tẹ́ fi wọ́n sí o torí ogun kún mi ṣẹ̀kọ́ àwọn náà dé gbà yẹn àwọn alọ́bẹ̀ èèyàn wọn tó wà lómídá ẹ̀ ló fi di pé wọ́n á mọ odi láti bí government house bí wọ́n ṣe mọ odi lọ nìyẹn táwọn Ìbàrà wà ń bẹ ìgbà táwọn Ìbàrà ṣe làwọn ọmọ ìyá wọn tó kù wá bẹ̀rẹ̀ sí bá wọn Ìléwó ni o Ìṣàgá ni o Jọ̀gá ni o ẹ wo ọ̀kan mi tẹ́ ń wò yìí lẹ́yìn báǹkì yìí àwọn Màṣáì ló níbẹ̀ inú ilé bàbá mi tẹ́ wà ìlẹ́kùlé ẹ̀ tẹ́ bá wo gbókan ṣúrú àwọn ará Àbórò ló níbẹ̀ bí gbogbo divisions àwọn Yewa tọ́rọ̀ yẹn kàn gbà yẹn wọ́n ṣe wà nìyẹn níbí nígbà tá a wá débí ó wá kú pé báwo la ṣe ẹnìkan tó jẹ́ nínú àwọn ọmọ wa nígbà yẹn Igi Asáwó òun ló dẹ̀kù tó ń control àwọn olóyè ni wọ́n jọ ń lọ ṣe pẹ̀lẹ́gbà náà wà lórí ìrìn pé báwo la ṣe fẹ́ ṣe nígbà tó wá di 1943 bí 43 or 48 ṣàbí ọ̀tí ló wá di ní wọ́n wá rìnrìn pé káwọn resuscitate adé wọn padà gbogbo wọn wá pawọ́pọ̀ gbà yẹn wọ́n sá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ mi ò ní dárú mi ò ní fẹ́ ṣàlàyé yẹn ló bí kíní yẹn ò ṣeé ṣe nígbà tó wá di 1948 Chief JF Ọdúnjọ Babaláwìyé ó wá win ní Catholic scholarship lọ sí UK bàbá ló tún wá bá Queen sọ̀rọ̀ pé a ní bó ṣe ránṣẹ́ sí Blair nìyẹn pé tó bá nádé ẹ fún wọn ní ẹ̀tọ́ wọn àwọn bàbá lọ gbádé jáde. Before resuscitation adé yẹn ẹni àwọn Ìbàrà tí wọ́n gbé adé wá ni. bẹ́ẹ̀ ni wọ́n gbádé wá ni àwọn tó dẹ̀jọ́ ni àwọn tó jọ ní adé yẹn Ìbàrà Ìléwó Ìbòrò àti Lògùn ni wọ́n jọ ní adé yẹn. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìyá tán jọ ní adé yẹn ńgbà tán máa wọ̀lú ẹni tó jẹ́gbọ́n wọn obìnrin ni òun lẹ́yìn ní Ìbòrò Dáúdù ọkùnrin ní Eléwó àbúrò mi gbà bá mi gbé dání ẹ Eléwó jẹ́ Dáúdù ọkùnrin ẹ̀yìn ní tiẹ̀ òun jẹ́ Bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni láàrin gbogbo àwọn ọmọ ìyá yẹn ńgbà tán máa wọ̀lú àbúrò mi gbà mo fẹ́ tura ń bẹ̀ yẹn náà fi gbé adé fún Olúbàrà. Ipò kelo lóhùn wà ń gbà yẹn. Ipò kẹta ládé Olúbàrà wà. Ní Olúbàrà wà láàrin wọn gbà yẹn. Ipò kẹta ni bẹ́ẹ̀ ni. Nígbà tí wọ́n máa wọ̀lú Olúbàrà náà ṣe kábíyèsí fún. Gẹ́gẹ́ bí ẹni tí wọ́n rádé lọ́wọ́ ẹ̀. Gẹ́gẹ́ bí ẹni tí wọ́n rádé lọ́wọ́ ẹ̀. Ẹ̀gbọ́n ẹ̀ wá dìde pé báyìí wọ́n jìjàyè wọ́n padà lọ sọ́yọ́ lọ́dọ̀ Aláàfin Abíọ́dún. Aláàfin Abíọ́dún ní ẹni tí wọ́n bá ti ṣe kábíyèsí fún kò ṣeé dá padà mọ́. Ìwọ ẹ̀gbọ́n nínú àwọn òṣàtẹ kó dání lọ gbé kó máa sìn. Òun ló jẹ́ pé orò tó wà níléwó yẹn tí wọ́n bá gbọ́jọ́ ọdún orò lénìí níléwó wọ́n máa wá sọ fún wa ń bí obì tiwa tí wọ́n bá wọ gbòòrò obì Ìbàrà náà máa kọ́pa. Gẹ́gẹ́ bíi pé ẹni tádé wà lórí ẹ̀ bá a ṣe ń bàbọ̀ nìyẹn
èwo wá ló kan ti àwọn ìbòrò àbáwọn ò nípa kankan. irọ́ àwọn náà ti lọ gbadé sọ̀rọ̀ mi yẹn yìí ṣùgbọ́n ìkan náà ni wá bá a ṣe wà nìyẹn ní ọmọ ọ̀yà. tó fi di pé Ìbàrà ti ń dádé ní Ìbàrà orílẹ̀. níbàrà orílẹ̀ láfà àkọ́kọ́ ó ti jẹ́ ń bẹ̀ adúbíwájí àkọ́kọ́ ó ti jẹ́ ń bẹ̀ adúbíwájí lálọ́tọ́ adúbíwájí yẹn ló wà lórí àlééfà nígbà táwọn ọ̀dà omi dé òun ló wà lórí àlééfà so òun ló jẹ gbẹ̀yìn lórílẹ̀ kíní yẹn wá pọ̀ nígbà tí resuscitation máa wáyé ṣá gẹ́gẹ́ bí mo ṣe ń bàbọ̀ tẹ́lẹ̀. ká ní láàrin kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ tó mo fẹ́ kí resuscitation yẹn kó clear sí wa ni ká ní láàrin kan ó túmọ̀ sí pé adé àwọn Ọ̀bàrà bíi pé wọn padà rí mọ́ ní nǹkan tẹ́ ń sọ. ni àwọn èèyàn rò pé kò sí ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní Ìbàrà Ọlọ́sùn yẹn ayaba yẹn ó sáré ṣí adé lórí ọkọ ẹ̀ ó dè mọ́nú òkùnkùn bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí téèyàn bá dé Ìbàrà Ọlọ́sùn yẹn ìkòkò yẹn ṣì wà ń bẹ̀ ọba tó bá jẹ ní Ìbàrà lẹ́nìí a máa ń lọ kọsẹ̀ ń bẹ̀ gẹ́gẹ́ bí ojú olórí Adúbíwájí. ìyẹn ìkòkò tí wọ́n dé kinní yẹn mọ́ meanwhile ìgbà tó di pé wọ́n tètè grant kinní yẹn tí ṣe Fọdúnjọ lọ sí Babájí rẹ̀ Fọdúnjọ sí UK lọ́dọ̀ Queen tí wọ́n wá lókè tí wọ́n bá ti rádé resuscitate wọn làwọn bàbá ṣe wà lọ gbádé yẹn jáde láti gbogbo ìgbà táwọn wí náà Òkè Àlèjì ládé sí wà. Òkè Àlèjì ibo ni Òkè Àlèjì. Òkè Àlèjì yẹn nísàlẹ̀ tó kò tẹ́ ẹ bá débẹ̀ sí ẹ sì rí i pé ìsàlẹ̀ Ìbàrà wà ń bẹ̀. báwo ni adé Ìbàrà ṣe padà dé ìsàlẹ̀ tó kò. ẹ ṣe Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmísókè sódò dáadáa lá Aula bitter tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán ìṣòro ara ríro ń kọ́ egbògi lá Aula bitter tea ní kẹ́ ẹ gbẹlura o gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi lá Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. egbògi lá Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ogun tí ẹ mọ̀ pé mo nígbà tó gun Dàòmì yẹn dé tí wọ́n dáfá pé kán má dúró dáwọn Dàòmì kán má fogun jà wọ́n o ni wọ́n fi sá wá sí ọ̀dọ̀ àwọn ní sísàlẹ̀ Tòkò lórí pé ìgbà tí àwọn Ìtòkò àti Ìjẹ̀mọ̀ náà tán dé orílẹ̀ Ìbàrà wọ́n gbà wọ́n. Ìbàrà ló gbà wọ́n gbà yẹn. bẹ́ẹ̀ ni òun ní àwọn Ìtòkò náà fi gba Ìbàrà nígbà tó gun yẹn dé bí ó bá débẹ̀ ní ìsìn bá a bá jọba à ń lọ́kọ́ sẹ̀ ń bẹ̀ ìsàlẹ̀ Ìbàrà wà ń bẹ̀ nílé Aṣípa Ẹ̀gbá àti Ìjẹ̀ta Àjàdìmúrà náà kódà bàbá wa Aṣípa Ẹ̀gbá àná ṣiṣónẹ́kàn títí tí wọ́n fi kú ìkòkò òṣàlá wọn ó wà ní orílẹ̀ Ìbàrà tó ń wá bọ́. ìbéèrè kan wà tí a máa béèrè sá resuscitation adé Ìbàrà á tó bí ọdún mélòó tí wọ́n ti ní ọba mọ́ kó tó di pé wọ́n resuscitate adé. nígbà tí wọ́n máa fi rí ọba yẹn jẹ tí wọ́n máa yanjú gbogbo wàhálà yẹn pátá it was April 14, 1952. 1952. That is 90 years interregnum tí wọ́n fi ní ọba 1862 to 1952. ó túmọ̀ sí pé ó pé 90 years. gbáko ni Ìbàrà ò fi ní ọba. bẹ́ẹ̀ ni òun ló fi jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn gbẹ́sẹ̀ lé ní tìbàrà yìí àìsọba lórí ìtẹ́ ni òun ló fà á. bí àwọn nǹkan wo làwọn èèyàn gbẹ́sẹ̀ lé. ẹ ṣe gbogbo àwọn àdúgbò kan nígbà tí Ìbàrà débi síbi tá a wà omi dá yìí. nígbà tí Ìbàrà dé omi dá. bẹ́ẹ̀ ni lẹ́yìn after the second coming of Daomians ní 1862 tí wọ́n ní kó ní ká pé wọ́n ń padà lọ sórí ilé táwọn kan láwọn ò lọ wọ́n òkè
ẹ̀yin tẹ́ bá fẹ́ dúró ẹ dúró, ẹ̀yin tẹ́ bá fẹ́ padà ẹ padà, àwọn tó padà sórílé padà sórílé. Àwọn tó wá dúró ń bí làwọn Ẹ̀gbá ní kán lọ dúró sí refugee camp which is ibi táwọn Ìjàyè wà lénìí. Làwọn bàbá wa fi sọ pé láéláé o àwọn onísùmọ̀mí Ìjàyè ló àtáàkì ọba àwọn ò lè dúró síbẹ̀. Tó bá kọ̀ràn bẹ́ẹ̀ èèyàn àwọn kan ti wà bí tẹ́lẹ̀ o tó jẹ́ brave hunter o, that is gangan. Ìgbà ogun ẹyẹ Fúlàní jihadis 1820 ní gangan ti wà bí. Àwọn méjì náà ni alágbára tó kúrò lórí ilé Ìbàrà gbà yẹn wọ́n wá dó. Ògúntádé Àròbí Ológbò Ẹ̀gàn ó dó síbi tí à ń pè lábúlé Àrò lénìí. Tí wọ́n fi ń pe Àrò. Òun ni orúkọ ẹ̀ náà fi pe abúlé yẹn is Ògúntádé Àròbí Ológbò Ẹ̀gàn. Tẹ́ bá débẹ̀ lénìí ilé Yemọja wà ń bẹ̀. Ibẹ̀ ni Ìbàrà tó bá máa ṣọdún Yemọja. Ibẹ̀ náà ti máa lọ mọ́dún wálé. Nígbà tí wọ́n ti resuscitate Adé. Ìbàrà Omidá fúnra ara yìí tẹ́ wà yìí. Bí ọba mélòó ló ti jẹ́? Tá a bá ṣe kí Lálùbú kejì ó jẹ́ ń bí. Lómídá ń bí. Ajíbóyèdé kejì ó jẹ́ ń bí. Lómídá ń bí. Láfà kejì ló wà bẹ́ẹ̀ ó ti di 3 báyìí. Tó túmọ̀ sí pé àwọn kan ti jẹ ní Ìbàrà orílẹ̀. Lálùbú kìíní ó ti jẹ lórílẹ̀ Ìbàrà. Ajíbóyèdé kìíní ó ti jẹ lórílẹ̀ Ìbàrà. Adúbíwájì kìíní ó ti jẹ lórílẹ̀ Ìbàrà. Kó tó ṣẹ̀wádìí pé bẹ́ẹ̀ ni wọ́n resuscitate Adé Ìbàrà. Ṣùgbọ́n nǹkan kan máa ń rú àwọn èèyàn lójú. Resuscitation yẹn ní April 14, 1952 ni wọ́n ṣe. 1952 ni wọ́n resuscitate Adé. Ṣùgbọ́n nǹkan máa ń rú àwọn èèyàn lójú tá a fẹ́ kẹ́ clear ni. Ṣé Ìbàrà wá ṣáájú àwọn Ẹ̀gbá ni dé ibi tá a mọ̀ sí Abẹ́òkúta yìí? Ẹ̀yin náà ẹ̀ṣẹ́ ọjọ́ tí mo sọ yìí Ìbàrà ti débi tó wà lórílẹ̀ Ìbàrà ní 1634. Ẹ̀dẹ̀ wo gbogbo nǹkan tí mo sọ pé Ìbàrà ṣe fáwọn Ẹ̀gbá àgbà yẹn. Lórí gbogbo nǹkan yẹn ni Ṣódẹkẹ́ wá dìde pé ó tọ́ káwọn la dúpẹ́ lórílẹ̀ Ìbàrà àtàwọn àgbààgbà Ẹ̀gbá. Wọ́n bá gbéra ọdún orílẹ̀ Ìbàrà. Wọ́n jẹ, wọ́n mu, wọ́n gbaṣu, wọ́n gba yàmàtì, wọ́n wá ń bọ̀. Nígbà tá a débi, nígbà tó ń bọ̀, tó ń padà bọ̀ lé, wọ́n tẹ̀lé wọn, Láfà tẹ̀lé wọn. Nígbà tó ń débi odò kan tó ń pè lódò Olómore lénìí, ọ̀rẹ́ kì í ṣọ̀rẹ́ kọjá etídò. Ní Ṣódẹkẹ́ bá ní odò owó lódò yìí, àwọn ni odò Àrà ni abúlé Àrà ló ti ṣọ̀wọ́ wà ní àwọn 143 villages tó wà lábẹ́ orílẹ̀ Ìbàrà gbà yẹn. Ṣódẹkẹ́ bá ní ní pè lódò Àrà mọ́ odò Olóore la máa pè látèdè lọ ló fi dolómore. Lomi yẹn fi dolómore o. Odò yẹn ni odò Olómore. Bẹ́ẹ̀ ni odò yẹn ni odò Olómore lénìí. Ṣódẹkẹ́ ló sọ bẹ́ẹ̀. Ṣódẹkẹ́ ló sọ odò yẹn. Bẹ́ẹ̀ ni abúlé Àrà lodò yẹn ti ṣọ wà. Bẹ́ẹ̀ tí ọ̀rẹ́ kì í sàn rẹ kọjá etídò làwọn Láfà àtàwọn àgbààgbà Ìbàrà wọ́n padà sórílẹ̀. Àwọn Ṣódẹkẹ́ náà wọ́n yí sí Abẹ́òkúta. Orílẹ̀ Ìbàrà tá à ń sọ lénìí lórílẹ̀ wọn. Ṣùgbọ́n ibi tó ń pè l'Abẹ́òkúta lénìí kí Ẹ̀gbá tó dé rárá ni jagunjagun kan tí mo sọ fún yín lẹ́yìn pé gángan ló ti wà níbi tá a wà ní Omidá yìí. National anthem Ìbàrà tẹ́lẹ̀ nígbà yí àwọn bàbá Rìkìṣí ló dàrú. Màá kọ díẹ̀ fún yín bẹ́ẹ̀. Omidá ti dáyé pẹ́ o, Omidá ti dáyé pẹ́, àwa làgbà nínú ẹ̀ nífẹ̀ẹ́ gbádó. Omidá bàbá kì í ṣọ̀rọ̀ ẹnu, kò lóǹkà mọ́. Ọ̀rọ̀ yìí ó lóǹkà mọ́ tá a ti ń béèrè àníyàn bọ̀. Omidá ti dáyé pẹ́. Wọ́n ṣe ń jọba là ń bá wọn jẹ́. Ọba ọlọ́lá ló fi ṣẹ́yìn Ìbàrà títí. Omidá tí àwí yìí bá dé, tí Ìbàrà tí àwí yìí bá yọ, gbogbo wọn àfarajoko. Ìran alápatà kan fẹ̀dẹ̀ àgbèrè àṣejù adìyẹ ọ̀tá òye mọ́. Òye mọ́ ìláyé ò fàbòsí Ọlọ́run ọba o, àfẹ́tọ̀ jẹ́ kẹ́ ẹ yé gbọ̀tún gbòsì o. Sáàrà o gàràgà. Ṣé nǹkan tẹ̀ ń sọ ni pé Ìbàrà ni landlord ẹ̀wọ̀n Ẹ̀gbá? Bẹ́ẹ̀ ni. Ìbàrà ni landlord àwọn Ẹ̀gbá. Gbogbo ẹ̀ ti wọnú. Ó ti wọnú ra. Ẹ̀yin náà ẹ wò tán tí mo pa yìí. Nígbà tán dé, tán bá níbi méjì kan wà tán gbà tó ń jẹ́ yọjú tí gbogbo. Kódà Ìbàrà ló kọ́ wọn pé báwo lẹ ṣe fẹ́ tọ́nà o.
Ìbára ló ní ẹ fòkúta méjì ṣara wọn kẹ́ ẹ fi lẹ́wọ́ ọ̀pẹ̀ràn. Bẹ́ẹ̀ ni ẹ fòkúta méjì ṣara wọn kẹ́ ẹ fi lẹ́wọ́ ọ̀pẹ̀ràn. ṣùgbọ́n báwo ni ti ìléwó. Ṣe rígbà tí bàrà wa dúró síbi tán ní gbogbo àwọn ọmọ ìyá wọn tó kù ni wọ́n ń wá tán dẹ̀ ń dó bá a ṣe wà ní bàrà ìléwó wà ń bí ìṣàgá wà ń bí jọ̀gá wà ń bí ìbòrò wà ń bí ìmàṣáì wà ń bí. ṣùgbọ́n ṣé láti ilẹ̀ ni àwọn ìléwó ti ń jọba. mo sọ fún yín pé adékún tí wọ́n jọ ní òun ló wà lórí Olúbàrà yìí mo ti sọ̀tàn yẹn lápá abẹ. Baálẹ̀ ni wọ́n jẹ́ léwó upgrading. Baálẹ̀ ni wọ́n jẹ́ ń bo. ní léwó baálẹ̀ ni wọ́n jẹ́ ń bẹ̀. nígbà yẹn wọ́n upgrade wọn sí coronet 1964. bàbá tó dẹ̀ wà ń bẹ̀ ń gbà yẹn bàbá Táíwò tó wà ní léwó ń gbà yẹn kódà tí bàbá yẹn bá máa wá sábẹ́kúta níbi tá a wà yìí kò kì í dádé wá fìlà funfun ló máa ń dé. tẹ́ ẹ bá débì kan lókè léwó lẹ́gbẹ̀ẹ́ Jídé Jòsè ẹ̀rí baálẹ̀ Olóyèdé Abíjọ nínú àwọn baálẹ̀ tó jẹ ní Ìléwó nìyẹn. nínú àwọn baálẹ̀ tó jẹ níléwó nìyẹn ọmọ wọn bàbá wa Abíjọ tán jolúwo Ìléwó nísìn ọmọ bàbá ẹ̀ ni ọmọ bàbá Abíjọ tó jẹ baálẹ̀ Ìléwó ni. bàbá mo fẹ́ kẹ́ bá a sọ̀rọ̀ agboolé kan wà ní Ìbàrà tó ń jẹ́ agboolé Ọbàjíó. agboolé Ọbàjíó. bẹ́ẹ̀ ni ṣe rí Ọbàjíó the most senior chiefs ni nínú ìṣàkóso Ìbàrà. ọba ńlá ni o ọba ńlá tó ń fọba jẹ ni ìyẹn Ọbàjíó yẹn. jẹ́ mọ́nà àwọn ọmọ olókìkí tó jáde ń bẹ̀. wọ́n pọ̀ o tẹ́ ẹ bá rántí chief Tóyìnlá Òṣè Leos group tó wà lápapọ̀ of blessed memory nínú àwọn ọmọ wọn ni Dr. Habib ilé bàbá Habib ló wà lọ́kọ̀ yìí nínú àwọn ọmọ wọn ni wọ́n náà Jàyí létà Jàyí Àráwò nínú àwọn ọmọ wọn ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi o. Ṣínà Peters ńkọ́. ó lè jẹ́ inú àwọn ọmọ wọn yàn pé kó ṣòro mọ̀ tán tó bá pé adẹ̀tíjọ́ ń ṣe bọ̀ ni a lè sọ pé ọmọ wa ni o. irú Lísàbídé tán ṣe lọ ní ìsìn ó bá àwọn artist wà bẹ́ẹ̀ pẹ́ gbà lóhun àwa náà dẹ̀ ṣe Bàràdé ń bí àti ìrìn bí kó wá sọ pé òun ọmọ Ìbàrà ìyẹn Ṣínà Peter tẹ́ ń béèrè yẹn wọ́n sì pọ̀ ń bẹ̀ náà ọmọbìnrin kan báyìí náà wà bẹ́ẹ̀ tó jọ ọmọ Ìbàrà. bàbá mo tún wá ní ìbéèrè kan. kí ni ìbéèrè. bàbá díẹ̀ fọdúnjọ yẹn ẹ bá sọ díẹ̀ nípa àtúngbèsè. ṣe rí bàbá tó ṣèwé Aláwìyé ẹ̀jẹ̀ bàbá lẹ́yìn ẹ̀jẹ̀ mi ní bàbá. báwo ló ṣe jẹ́jẹ́ yín. ṣe rí ibi tó ń pè lókè àtà lẹ́nu Àdó ló tẹ òkè àtà Àdó yẹn ló wá bílẹ̀ bíi ló bá Akínyọlẹ̀ inú àwọn ọmọ Akínyọlẹ̀ ní bàbá JF Ọdúnjọ wà. tó ṣe ìwé Aláwìyé. bẹ́ẹ̀ ni inú wọn ló wà. bàbá wọ̀ jẹ́ àwọn ní ìgbà tó fẹ́ ṣe resuscitation Adé yẹn bàbá ní secretary àwọn bàbá náà ṣiṣẹ́ yẹn jù. láti lè jẹ́ kí Ìbàrà máa dé adé padà. bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bàbá ṣe mínísítà lábẹ́ ìjọba òyìnbó bàbá tó ń gbà tó dẹ̀ ti jẹ́ pé òǹkàwé ni wọ́n ìwé Aláwìyé tí bàbá kọ òyìnbó ló ní ṣé bó ti gbóyìnbó máa tú sí Yorùbá. òyìnbó ló fún wọn ní advice. bẹ́ẹ̀ pé ìwọ tó jẹ́ Yorùbá tó dẹ̀ ti gbédè tí ìwọ ni kó máa tú ló fi di àbá bàbá àbá bá dé ó dé adé ọba bí yóò fẹ́ a ó bá dé. ọbẹ̀ bàbá bọ́ a ó bá bàbá bẹ ọba bàbá bẹ ọba. yàtọ̀ sí yẹn kí ni àwọn ìkílẹ̀ tún lè sọ nípa bàbá. ìyẹn ló wọ́n bàbá ṣe ní àwọn ọmọ. àlọ́ ìtawà ọ̀gbọ̀júmọ̀ ní ọdún kan àwa kéré ńgbà yẹn wọ́n ṣe ẹ̀fẹ̀ kan tí ò bá sí tọdún jọ ìyá ìbàjẹ́bára ọdún jọ làbá máa kí. kẹrin rò pé ẹni tó ń bá gòkè ẹ̀fẹ̀ tó ń forin bẹ́ẹ̀ kọ́ ẹ rí i pé ipa ribiribi ló kó tí kò kéré rárá. ọ̀pọ̀lọpọ̀ àwọn school Catholic mission tó wà lérí àyè bàbá yẹn ló facilitate ẹ̀. àwọn Catholic schools. yes
Civilisation ni o OLL ni o òun ló tún wá dìídì dá St. Joseph lẹ̀ sí Òkè Àtà St. Joseph RCM lókè Àtà bàbá oná fi orúkọ ẹ̀gan ló sọ yẹn. lára àwọn ọmọ bàbá wo ni ló jẹ́ èyí tí a ṣe mọ̀. Olórí tó wà ní ọ̀dọ̀ bàbá wa Kábíyèsí Aláké ní ìsìn bàbá wa ọba Michael Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ Òkúkẹ́nù kẹrin nínú àwọn ọmọ direct descendants bàbá GF ní olórí wọn. ní olórí bàbá olórí Kábíyèsí Aláké. bẹ́ẹ̀ ni. mo fẹ́ jẹ́ ká wá mọ́rọ̀ kan dání o ẹ̀ ń jẹ́ ká mọ̀ pé Ìbàrà landlord ló jẹ́ fẹ́ gbà. bẹ́ẹ̀ ni a ti wà níbí kan gbogbo àgbègbè a ti wà kan tó dé kí Ẹ̀gbá tó dé Ìbàrà sínú Ẹ̀gbá o ní àgbègbè tá a wà yìí o. ṣé ní sáìdì bíi. irọ́ ní gbogbo ṣe bí Abẹ́òkúta nílùú yìí ń jẹ́ tá a bá dẹ̀ wò gbà tán dé yìí ọba aládé tí Ẹ̀gbá lè sọ páwọn rí nígbà táwọn débí was Lafa the first. now Ìjẹ̀mọ̀ wọ́n nílẹ̀ jù yín lọ náà nígbà tẹ́lẹ̀ yín lẹ kọ́kọ́ débí kí ló dé tí Ìjẹ̀mọ̀ wá nílẹ̀ ju Ìbàrà lọ. ẹ ṣe rí ohun tó fogun jà wá ó pọ̀ mo sọ̀rọ̀ kan fún yín kéèyàn má nù lórí fún 90 years ẹ mọ ohun tó máa bọ́ lára ẹ̀. 90 years yes ní Ìbàrà òfin ló lórí. bẹ́ẹ̀ ni òfin sọ́ba nígbà tí ọba tó rúlù gbẹ̀yìn tó ti wọlẹ̀ sínú ogun Dahomey ní 1862 a lè jẹ ọba mi until 1952 that is 90 years telegram. so ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa sọnù lọ́wọ́ ẹ̀ ìtàn bá ní kó rí náà ló máa rí. so bóyá mi ò fẹ́ lọ púpọ̀ lórí yẹn. ṣùgbọ́n ìmọ̀ràn ó lé ní fún gbogbo àwọn ọmọ Ìbàrà báyìí. ṣé ẹ rí gbogbo àwọn ọmọ wa tán lọ èyí tó ń ṣe wọ́n jù ni pé most of them ni wọ́n ń lókè fìrí ọ̀ wọ́n wò pé Ìbàrà bẹ́ẹ̀ ti rú àwa táwa wà yìí wọ́n pè wá l'Ẹ́gbà wọ́n pè wá ní Ìbàrà kò sórúkọ tó ń pè wá táwọn tó jẹ́ because kò sí bá a ṣe máa ṣe tí ṣàkóso tí ṣèjọba tí ò ní pàwọ́ àtẹ̀gbá pọ̀ ṣóyé wa bẹ́ẹ̀ táwọn ọmọ wa òjò ló pọ̀ jù ní ọ̀pọ̀lọpọ̀ wọn irú ìtawà ń sọ yìí ẹni tó jù mí lọ gan tó ju bàbá mi lọ mí wà ń bara yìí tí ò lè sọ o ṣùgbọ́n mo mọ̀ pé tí mi ò bá ti sọ̀rọ̀ tó dáràn tí mo lè délé ẹjọ́ tí mi ò ní lè defend mi ò ní sọ o gbogbo èyí tí mo dẹ̀ ń sọ ìtàn bá ní kí n mú wá lóòótọ́ mo kéré ìwé tó ṣe ìtàn ṣe nú ìwé tí mo kà nú ẹ̀kọ́ tó bí mi ó wà nílẹ̀ ìwé yẹn nìkan bá rojọ́ kì í ṣe mi nǹkan wà nínú ìwé nínú àwọn nǹkan tí bàbá GF ọdún ohun ló tiẹ̀ jẹ́ ká rí nínú tí bàbá yẹn ṣe tí ò fi jẹ́ kíyà jẹ wá ó ṣe ìwé kan bí àròfọ̀ ni wọ́n ń pè ìwé yẹn ní májẹ̀mú láàrin Ẹ̀gbá àtẹ̀gbádò ẹni tó bá ní ìwé yẹn kó lọ kà gbogbo ohun tí mò ń sọ̀rọ̀ yìí májẹ̀mú láàrin Ẹ̀gbá àtẹ̀gbádò òun làkọlé ìwé yẹn ẹ rí i pé ọ̀rọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n wọn ò fẹ́ lù olóńdárin tó bá dárin ta ló máa bẹ́ẹ̀ gbé tá a bá sọ̀rọ̀ Ìbàrà míì lójú àwọn èèyàn lábẹ́gbẹ̀ẹ́ wa náà yí Ìbàrà wú ẹ lọ jókòjọ́ wọ́n ṣe máa ṣe yìí tèmi wí yìí o ajá ò ní gbó kéyé ẹ̀ka tèmi bá ń sọ̀rọ̀ nù yàrá mi wàláì mo ti lo ti national stadium mọ́ gbogbo ohun tí n bá sọ nù yàrá mi tí n bá lè sọ náà mi ò ní sọ. so gbogbo tẹ sọ ìka dà síta. níbi tẹ́ ẹ bá dà sí ẹni tó bá ní nǹkan tó yàtọ̀ kó challenge mi because mo fẹ́ ṣe oníkíní kan àwọn kan wà wá ní àwọn Ìbàrà wo ṣebí 1952 ránṣẹ́ resuscitate àdánṣẹ́ ìsọwọ́n di coronet níbo kóró gba àsọyanu nìyẹn tẹ ọba ẹsẹ Adésínà Lálùbútù ṣé tí ò bá sí kìíní ìkejì àwa that is simple arithmetic ọba ẹsẹ Adésínà Lálùbútù April 14 1952 Ìbàrà tí ìjọba ṣáájú àwọn Aláké ni. níbi táwa wà yìí o lórílẹ̀ Ìbàrà kìíní ti Lálùbú ti jẹ́ ń bẹ̀ Láfà ti jẹ́ ń bẹ̀ Adúbíwájì ti jẹ́ ń bẹ̀. so Ìbàrà ṣáájú ẹ̀ ṣáájú. àrẹ̀mọ ti ń jọ
ṣé ọba tí wọ́n ń kì ní láfà aláyà àgbẹ̀gbà aborí kolùjọgbà ṣé kìí ṣe ọba ni ṣé baálẹ̀ náà pè. láfà aláyà. afẹ̀gbàdo aborí kolùgbòjọ ẹni òṣòfò orí kó lọ rèé rẹ̀ gbà kó rí bólúgbó tí ń kóni lẹ́rú kóni lọ́mọ. àgbà ò ní tán lórílẹ̀ bàbá wọ́n ti ní tọmọdé ò bá bá tàn àbárọ̀bá àrọ́bá dẹ̀rẹ̀ àgbà yín á túbọ̀ dálẹ̀ fún wa kí lẹ̀ orúkọ yín lẹ́ẹ̀kan sísá. orúkọ tèmi ni olóyè Mutiu Ayinde Ajẹpẹ́ Ayé olórí ajé ìlú Ibara. kí ni iṣẹ́ olórí ajé gangan ni. ẹ ṣe tẹ́ ẹ bá rí i pé Ibara yìí ní gbogbo Abẹ́òkúta ìlú ajé ni. Ibara. bẹ́ẹ̀ ni màá dẹ̀ sọ ń bọ̀ màá dẹ̀ sọ di fún yín. ajé tó Òyìnbó gbé wá láti gbèrí òkun wá sílùú Abẹ́òkúta yìí Ibara náà gbé sí. ajé tí. Òyìnbó gbé wá láti gbèrí òkun sí Abẹ́òkúta Ibara ló gbé sí. Ibara. bẹ́ẹ̀ ni ní gbogbo Abẹ́òkúta yìí ìlú tó dìfẹ́lọ́pù ṣáájú Ibara kan tọ́ka sí wọn. ó ti tán. gbogbo àwọn òyìnbó tó sọ Abẹ́òkúta di bó ṣe dà sílé ní Ibara yìí náà wà. gbogbo àwọn tó kólé iṣẹ́ wá Tangara Sikis ní o pz ní o uba ní usc ní o gbogbo àwọn nǹkan yẹn o late chief mrs Bísílọlá Kúbúrà Ìdíòsèrè Kashmada àmọ́mọ́ òun ló kó gbogbo wọn wá látẹ̀kọ̀ òun ló kó nígbà tí wọ́n ṣe railway station láfẹ̀wá ní 1901 náà sí ti Ibara lọ́wọ́ pé tọ́jà bá ti ń bọ̀ ibẹ̀ ní railway ń kó dé post office yìí so yẹ bẹ́ẹ̀ ṣe wá rí position olórí ajé position of olórí ajé in traditional government is like Minister for Trade and Commerce in traditional government. Minister for Trade and Commerce in traditional government. Yes. Ni olórí ajé. bẹ́ẹ̀ ni lábẹ́ olórí ajé làwọn ìyá lọ́jà bàbá lọ́jà wà àwọn náà lẹ́tọ̀ọ́ láti já tíkẹ́ẹ̀tì lọ́jà subject tó yí pé ẹ máa ṣe ohun tó bá dẹ̀ jẹ́ tọ́ tèmi wọ́n á mú wá fún mi. ṣé ẹ máa wọn agboolé tó wà ń Ibara dáadáa. bẹ́ẹ̀ ni sọdọ́ ẹlòmíín sì kò mọlé ẹ̀bọ̀ tó ń bá júwe bàbá wọn ẹ máa rántí à. bẹ́ẹ̀ ni ẹ bá ń fún wọn ní tẹlifóònù nọ́mbà yín àti WhatsApp wọ́n lè pè yín sí. 080 38 36 88 85 hotline mi nìyẹn. lẹ́ẹ̀kan sísà. 080 38 36 88 85. WhatsApp number mi 090 1977 4247. WhatsApp number mi 090 1977 4247. WhatsApp number mi nìyẹn. Àlàǹgèrè.